báwo lẹ ṣe ṣàbápàdé ìyẹn Ibrahim Ìyẹ̀kínì ìyẹn Tẹ̀lẹ̀dí Icon tẹ́ fi kópa nínú pàápàá jùlọ ìyẹn róò tán fún ìyẹn róò lọ́jọ̀gbọ́n róò tó lágbára ni nǹkan tó fi ní róò yẹn báwo lẹ ṣe àti pé àwọn challenges rẹ ní lórí set láti interpret nǹkan tó ń fẹ́ kẹ́ ṣe nínú Oṣòdìran part 1 and 2. mo fi àsìkò yìí lu ọ̀gá wa ọ̀gbẹ́ni Tẹ̀lẹ̀dí Icon wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ sí mi lórí ìkànnì lójú òpó Instagram mi. ẹ mọra tẹ́lẹ̀. a ò mọra tẹ́lẹ̀ ṣùgbọ́n. Ohun ojú rí pẹ̀lú MC Churchy K. ẹ kú dédé wòye o atúnkí káàbọ̀ sórí àkótó ètò Ohun Ojú Rí tó jẹ́ pé lórí ètò yìí láti máa ń gbé àwọn àgbà ọ̀jẹ̀ wá nípa iṣẹ́ tí wọ́n yàn láàyò tá a sì máa ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu láti mọ àwọn ìdojúkọ tó jẹ́ pé wọ́n ti dojúkọ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń wò wá wọ́n bá lè láǹfààní láti kọ́gbọ́n àti pé ẹnikẹ́ni náà tó bá fẹ́ yan oríṣẹ́ náà láàyò kó mọ àwọn ohun tó ṣeé ṣe kó òun dojúkọ. Lónìí àgbà ọ̀jẹ̀ tá a gbé wá tó jẹ́ pé ká ṣeré sinimá Ọlọ́run fún wọn ṣe, ká ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ Ọlọ́run fún wọn ṣe, ká sì ṣe bẹ́ẹ̀ náà ká kéwì Ọlọ́run fún wọn ṣe, wọ́n tó wá jẹ́ olùkọ́ni, in fact ká darí ayẹyẹ gbogbo ènìyàn Ọlọ́run fún wọn ṣe. Pàápàá jùlọ ẹ̀yin tẹ́ bá ti wo ìyẹn sinimá Oṣòdìran part 1 and 2 tó jẹ́ pé Tẹ̀lẹ̀dí Icon tó jẹ́ pé àwọn ló produce ẹ̀ ti rí wọ́n bẹ̀ nínú sinimá ọ̀hún. Lónìí àlejò wa àwọn náà ti wà ní agbára, ẹ káàbọ̀ sílẹ̀ agbára o. ẹ kúlẹ̀ olóòtú. Ìjà lè mọ̀ yín ọmọ ìlú wo ni yín àti pé báwo lẹ ṣe bẹ̀rẹ̀ tó jẹ́ pé iṣẹ́ amúlùdùn gangan ẹ wá yàn láàyò. Orúkọ mi ni Ọlámídé Adémọ́lá tí gbogbo ènìyàn mọ̀ sí Óṣèyífúnmi Aláròfọ̀. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ Ajélété nípínlẹ̀ Ọ̀yọ́. Mo bẹ̀rẹ̀ láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ìlú Ògbómọ̀ṣọ́ náà ni mo ti lọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Mo ti lọ girama kó tó di pé mo lọ sí ìpínlẹ̀ Èkìtì láti tẹ̀síwájú nílé ẹ̀kọ́ gíga. Mo bẹ̀rẹ̀ láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ níbi tí mo ti ṣàkíyèsí pé mo fẹ́ràn ohunkóhun tó bá ti jọ mọ́ àṣà àti èdè Yorùbá púpọ̀. Tí a bá wo àkọsílẹ̀ àwọn èsì ìdánwò tí mo ṣe nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹ ó rí i pé mo ṣe dáadáa ní ẹ̀kọ́ èdè Yorùbá gan-an àti pé mo ṣàkíyèsí pé mo fẹ́ràn láti máa jó ijó ìbílẹ̀, mo máa ń kéwì. Tó bá di ìgbà tá a máa ń ṣeré ìparí ọdún nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ mo wà lára àwọn tó máa ń ka ìròyìn kàyéfì ní èdè Yorùbá. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àyè ti gbà mí láti túbọ̀ jẹ́ kí n nífẹ̀ẹ́ sí ohun tí mo fẹ́ yàn láàyò. Bó tilẹ̀ jẹ́ pé orí ò tí mọ ibi tí ẹsẹ̀ ń mú òun rè nígbà náà, èmi ò tí mọ̀ pé tí mo máa yàn gẹ́gẹ́ bí iṣẹ́ lọ́kùnkúndùn ni, ṣùgbọ́n mo mọ̀ pé mo nífẹ̀ẹ́ sí mo sì máa ń ṣe tọkàntara. Nígbà tí mo dé ilé ẹ̀kọ́ girama mo tẹ̀síwájú mo ṣe nífẹ̀ẹ́ sí èdè Yorùbá yìí bákan náà. Mo darapọ̀ máwọn tí ó ń jó ijó ìbílẹ̀. Kódà mo lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìlú Ìbàdàn ní ọdún náà lọ́hùn nígbà tí a ṣe ìfigagbága láàrin gbogbo àwọn ilé ẹ̀kọ́ girama tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ káàkiri tí a gbégbá orókè àgbá ipò kejì. Ìyẹn ilé ìwé ti yín? Ilé ìwé wa ló gba ipò kejì tí mo ṣe ọ̀kan lára àwọn tó díje. Mo nífẹ̀ẹ́ sí èdè Yorùbá àti àṣà Yorùbá gidigidi. Ohun tí ó gún mi ní kẹ́sẹ̀ àti tẹra mọ́ iṣẹ́ tí mò ń ṣe lónìí òun ni kùdìẹ̀kudiẹ tó ti ń dé bá àṣà àti èdè wa láwùjọ. Mo ṣàkíyèsí wípé àwọn tó jẹ́ ẹgbẹ́ mi tó jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ ọ̀dọ́ bíi tèmi, Yorùbá ti kú lẹ́nu wọn, ìṣe Yorùbá ti kú nínú ìṣe wọn, àṣà Yorùbá ti kú lára wọn. Tabára àwọn tí ò tí kú tán kò sí lọ́jọ́ ọ̀la mọ́ lára wọn. Àwọn nǹkan báyìí ni mo wòye pé ó dáa bí a bá rí lára wa tí wọ́n jọ bí wa lórílẹ̀‐èdè yìí tí wọ́n mú èdè Gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bí ohun tí wọ́n mú lọ́kùnkúndùn tán ṣe ìṣe Gẹ̀ẹ́sì. Kò sí ní tó burú tèmi náà bá mú ìṣe tèmi náà ní èdè Yorùbá àti àṣà Yorùbá tí mo mú lọ́kùnkúndùn. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n máa rí gẹ́gẹ́ bí ohun tó jọ wọ́n lójú tó jẹ́ àjòjì sí wọn torí pé ohun ojú tí wọ́n fi máa ń wo àṣà àti èdè Yorùbá ó yàtọ̀. A máa ń rí bíi pé ṣebí Yorùbá tí mò ń sọ lẹ́nu yìí ni, ṣebí ọmọ Yorùbá ni mí, ṣùgbọ́n èdè Yorùbá àti àṣà Yorùbá ó ju ohun tí à ń sọ lẹ́nu nìkan lọ. Èdè Yorùbá jinlẹ̀, ó rinlẹ̀ ju ohun tí a kàn lè fẹnu lásán pè lọ, ó kọjá èdè lásán. Èdè Yorùbá ó jẹ́ ìdánimọ̀ mi. Èdè Yorùbá jẹ́ ohun tí mo já mọ́. Mo ti rún mọ́ra mi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kí n tó mọ ẹ̀sìn tí mò ń sìn. Mo ti mọ èdè ẹnu mi kí n tó mọ èdè míì yàtọ̀ sí èdè tí a bí mi bí. Èdè tí mo bá lẹ́nu àwọn òbí mi ni mo kọ́kọ́ mọ̀ kí n tó mọ èdè mi nílé ẹ̀kọ́. Ó jẹ́ kó rọrùn fún mi láti lè sọ pé ìran tí mo jẹ́ lélẹ̀, èdè tí mo jẹ́ lélẹ̀, ohun tí mo gbọ́dọ̀ yà lélẹ̀. Nígbà tí mo wọ ilé ẹ̀kọ́ gíga ní fásitì ìpínlẹ̀ Èkìtì, mo gbìyànjú láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ mi nípa ẹ̀kọ́ èdè Yorùbá bákan náà torí pé mo nífẹ̀ẹ́ sí gan. Púpọ̀ lára àwọn èèyàn náà sọ pé àwọn òbí yín sì gbà láti jẹ́ kẹ́ kọ́ ẹ̀kọ́ nípa èdè Yorùbá. Mo dúpẹ́ gan lọ́wọ́ ìyá tó bí mi lọ́mọ. Wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ pé bí ọmọ bá gbèrò láti ṣe nǹkan tó bá jẹ́ nǹkan tí
ó nítumọ̀ tó sì nífẹ̀ẹ́ sí wọ́n á gbà ọ́ láàyè láti ṣe. Wọ́n ń ṣe òbí tó máa sọ pé rárá o ìfẹ́ náà mi ni kò ṣe o gbọ́dọ̀ ṣe ìfẹ́ náà tiẹ̀. Níwọ̀nba ìgbà tó jẹ́ pé n tó fẹ́ ṣe tó fi lọ̀ wọ́n kó fẹ́ ṣe yìí ó jẹ́ nǹkan tí kò lòdì sí ìwà tí àwùjọ tẹ́wọ́ gbà tí kì í ṣe pé ó tako ohun tí ọmọlúwàbí gbọ́dọ̀ ṣe rárá wọ́n máa tẹ́wọ́ gbà. Nígbà tí mo sọ fún wọn wọ́n ní ẹ̀kọ́ wo ni mo fẹ́ lọ ṣe nílé ẹ̀kọ́ gíga, mo ní ohun méjì ló wù mí nínú kí n kẹ́kọ̀ọ́ èdè Yorùbá tàbí kí n kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ òṣèré orí ìtàgé. Theatre arts. Theatre media arts. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé àwọn òbí wa tá a ní àwùjọ wa yìí wọ́n ní ìbẹ̀rù lọ́kàn, kò sí òbí tó fẹ́ pàdánù ọmọ rẹ̀ ní pàápàá jùlọ tó bá ti ń gbọ́ nípa ìròyìn kan wọn ò ní fẹ́ mọ wúlẹ̀wúlẹ̀ tó ń fa ìròyìn ọ̀hún. Ohun tí ìyá mi kọ́kọ́ sọ ni pé sórí èdè Yorùbá tó ló fẹ́ ṣe òun lọ ṣe, sórí tí a fẹ́ máa ṣe òṣèré orí ìtàgé dákun máa ṣe, wọ́n náà máa ń para wọn, nǹkan tí ìyá mi kọ́kọ́ sọ nígbà náà nù, wọ́n náà máa ń para wọn dákun o, téèyàn bá ti lókìkí bá wọn sọ pé wọ́n máa ṣe kinní kan fúnra wọn ni o. Mo ní tèmi ò lè rí bẹ́ẹ̀, ó lè ṣeé ṣe kó máa ṣẹlẹ̀ sáwọn kan, tèmi ò lè rí bẹ́ẹ̀. Wọ́n ní rárá o má ṣe o, èdè Yorùbá tó fẹ́ ṣe òun náà ni kó lọ ṣe, ní kò sí wàhálà. Ìgbà tí mo tẹ̀síwájú mo ṣe ìdánwò ìgbaniwọlé, mo ṣe JAMB, mo ní 220 ni mo ní. Ẹ jẹ́ bá ń sọ káwọn tó tẹ́ pé mo ní 220 mo ní 220 nígbà tí mo ṣe nígbà náà mo sì wọlé. Kódà wọ́n béèrè lọ́wọ́ mi pé ṣé ó dá mi lójú pé èdè Yorùbá yìí ni mo fẹ́ fi èsì ìdánwò yìí ṣe, torí pé mo pegedé dáadáa. Mo nílò láti rò lẹ́ẹ̀mejì pé bóyá mo lè láǹfààní láti tún ṣe àwọn ẹ̀ka ẹ̀kọ́ mìíràn tó tún gbé pẹ́ẹ́lí lójú tiwọn. Wọ́n sọ pé tó tún gbé pẹ́ẹ́lí ju ẹ̀kọ́ èdè Yorùbá lọ, ṣùgbọ́n èmi jẹ́ kán mọ̀ pé ẹ̀kọ́ èdè Yorùbá tí mo fẹ́ ṣe ó gbé pẹ́ẹ́lí gẹ́gẹ́ bí àwọn ẹ̀kọ́ mi tán lè fi lọ̀ mí, pé ẹ̀kọ́ èdè Yorùbá ló wù mí, wọn ò fẹ́ omi, wọ́n sì fún mi. Ìgbà tí mo wọlé ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ ló wáyé. Ṣé lè mẹ́nu bà àwọn díẹ̀ lára àwọn ìdojúkọ wọn? Ọ̀kan lára àwọn ìdojúkọ tí mo dojúkọ nílé ẹ̀kọ́ gíga nítorí pé mo kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀kọ́ èdè Yorùbá òun ni pé ní àwùjọ àwa akẹ́kọ̀ọ́ wọ́n máa ń fẹ́ fi ọwọ́ rọ́ wa sẹ́yìn. Mi ní pàápàá jùlọ mo ní àwọn àbùdá kan lára tó ràn mí lọ́wọ́ tó ti jẹ́ pé kò síbi tí mo bá dé ọ̀pọ̀ ènìyàn máa nífẹ̀ẹ́ mi. Ṣùgbọ́n ní àwùjọ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ tó máa ń gbọ́ pé èdè báyìí èdè báyìí ló ń ṣe, wọ́n máa rí pé ọkọ̀ wà disappointed gẹ́gẹ́ bí àṣẹ lédè Gẹ̀ẹ́sì wọn pé a. Mo ti rí ẹni tó sọ́kàn mi lójú pé a níbẹ̀ ṣe fáìn tó yìí. mo ṣe dáa tó ìwà náà ṣe láti má fẹ̀mí ọ̀rọ̀ gùn. Olùkọ́ tó ń kọ́ wa nílé ẹ̀kọ́ mo máa forúkọ bò wọ́n láṣìírí torí pé nǹkan tó ń sọ nígbà náà lọ kò ṣe nǹkan tó dára tó. Bá ní kẹ́ sọ kọ́ máa lè kẹ́kọ̀ọ́ ni kọ́ máa ṣe rí ẹ̀ torí ẹlòmíì lè lead sí depression. Ọdún mi mọ̀ bí tẹ̀ ń lọ bí wọ́n encourage ni àbọ̀ discourage bọ̀ ẹ ṣáà sọ̀kọ́ tí wọ́n ṣe náà. Táwọn náà bá wo fọ́nrán yìí wọ́n máa mọ̀ páwọn làwọn sọ bẹ́ẹ̀, wọ́n sì máa rí ẹ̀kọ́ kan tàbí bó tilẹ̀ jẹ́ pé àṣẹ ń sọ̀rọ̀ dì sí. Wọ́n sọ nígbà náà lọ pé bó ṣe dáa tó yìí ó wá ń ṣe Yorùbá. A máa ń gbọ́ báwọn ọmọbìnrin ṣe máa ń sọ̀rọ̀ nípa ẹ̀ pé wọ́n láìkẹ́ gan ó fáìn ó ṣe kíní kó wá ń ṣe Yorùbá. Ó lè change department ẹni kó bọ́ sí, wọ́n fẹ́ kí n bọ́ sí ibi táwọn wà, ṣùgbọ́n mo sọ fún wọn mo ní rárá pé ẹ̀kọ́ èdè Yorùbá tí mo ṣe yìí ó wù mí ni, kì í ṣe pé wọ́n fún mi, ó wù mí ni mo mú. Ṣé mọ̀ pé ọ̀pọ̀ lára wa akẹ́kọ̀ọ́ tá bá fẹ́ wọlé ẹ̀kọ́ gíga tá bá ṣe JAMB wọ́n máa sọ pé ẹ̀kọ́ wo ló fẹ́ lọ ṣe, wàá sọ tí o bá délé ẹ̀kọ́ gíga tí èsì ìdánwò rẹ ò bá bọ́ sí ẹ̀kọ́ bẹ́ẹ̀ wọ́n á fún ọ níbi wọ́n á gbé síbòmí, ṣùgbọ́n ọ̀rọ̀ mi ò rí bẹ́ẹ̀, ohun tí mo mú ni wọ́n fún mi. Nítorí náà ó rọrùn fún mi láti tẹ̀síwájú, kì í ṣe pé wọ́n fún mi tí ò wá wù mí tí mo wá kàn ṣe tipátipá. Ó yàtọ̀ sí ẹni tí wọ́n fún ní nǹkan tó yẹ ẹnìkan máa sọ pé ìyà kúrò ń bẹ torí pé kò kúkú wù ọ́ tẹ́lẹ̀, ṣùgbọ́n ó wù mí, ó wù mí. Mo jẹ́ kán mọ̀ pé kò sẹ́ni tó lè sì mí lọ́kàn o láti kúrò nínú ẹ̀kọ́ èdè Yorùbá tí mo fẹ́ ṣe. Ṣé àwọn kan wà tó jẹ́ bí àwòkọ́ṣe fún yín tó fi jẹ́ pé nǹkan ló jẹ́ kẹ́ ẹ rò lọ́kàn pé ẹ fẹ́ lọ ṣe tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ èdè Yorùbá bí àgbà tẹ́ kéré àwọn olàwòkọ́ṣe tẹ̀ ń wò ń gbà yẹn tó wà nù ẹ̀ka èdè Yorùbá? Ìgbà tí èmi ń gbèrò láti lọ ṣe ẹ̀kọ́ èdè Yorùbá n ò lè rí ẹnìkan tí mo lè sọ pé mo tọ́ka sí báyìí pé ó ń gún mi ní kẹ́sẹ̀ àbí tó ń jẹ́ kóríyá fún mi tí mo fẹ́ dàbí rẹ̀, kò sí. Lóòótọ́ mo fẹ́ràn ká máa wo eré àgbéléwò, tó máa sọ pé kéèyàn wo eré àgbéléwò, mo jẹ́ ọ̀kan ní ìdílé tí mo ti jáde o, èmi mo fẹ́ràn rẹ̀ jù. Báwọn ẹ̀gbọ́n mi bá ń gbọ́ orin kò ń tẹ́ mi lọ́rùn, mo máa wo eré àgbéléwò ní tọ̀sán talẹ́ tòru ni, ó tẹ́ mi lọ́rùn. Ó máa ń wù mí pé kí n ṣeré. Ó pẹ́ nígbà tí mo wọlé ẹ̀kọ́ gíga mo ti darapọ̀ mọ́ ẹgbẹ́ àwọn òṣèré ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ìlú Ògbómọ̀ṣọ́. The cultural troupe wọn. Mo darapọ̀ mọ́ wọn. Mo darapọ̀ mọ́ Tampan Ògbómọ̀ṣọ́. Mo máa lọ sí pàdé, máa lọ sí rí àzá. Ẹ̀dẹ̀ sì wà nílé ẹ̀kọ́ gíga ń gbà wọn. Ẹ̀dẹ̀ sì wà nílé ẹ̀kọ́ gíga tí má ti lọlé màá lọ sí meeting, màá lọ sí pàdé, àá ṣeré ìtàgé. Bàbá Ìpè ni ọ̀gá mi ń gbà náà, Bàbá Ìpè. Bọ́nà wà bá. Bàbá Sàkórà ìlú Ògbómọ̀ṣọ́ náà wà.
ní gbogbo ìgbà yẹn mi ò rẹ́ nìkan tí mo lè sọ pé nǹkan tí mo fẹ́ dà lélé ẹni báyìí ni ṣùgbọ́n mo mọ̀ pé mo nírìn àjò tó jìn láti lè mú máa sọ pé màmá àti dà nǹkan o ṣùgbọ́n táwọn èèyàn tí wọ́n bá tẹ́tí sí mi tó bá sọ bẹ́ẹ̀ gbà yẹn bó tilẹ̀ jẹ́ pé tí máa ń sọ wọ́n máa ń pa mí lẹ́nu wọn pé ó ti lè sọ̀rọ̀ jù wọ́n ní èdè Gẹ̀ẹ́sì tó máa ń fi pè mí báyìí wọ́n á sọ pé you are a talkative but mo máa ń sọ fún wọn tó bá kó ti lè rojọ́ jù mo máa ń sọ pé mi ò rojọ́ mò ń sọ̀rọ̀ ni ìyàtọ̀ wà nínú ká sọ̀rọ̀ àti ká rojọ́ bẹ́ẹ̀ ni èmi ń sọ̀rọ̀ ni mi ò rojọ́ ṣùgbọ́n ó dàbí ẹni pé ṣàṣà ìta oró ni àwọn tí ọ̀rọ̀ mi yé nígbà náà lọ tí àfojúsùn mi ibi tí mo lọ tó yé torí náà kò sẹ́ni tí mo lè sọ pé ẹni tí àwọn tó ń pè ní role model nísìn kò sí nígbà náà èdè Yorùbá ìṣe Yorùbá content creation tá à ń ṣe nísìn kò sí nígbà náà o kò sẹ́ni tó ń ṣe Yorùbá content pé mo ń ṣe Yorùbá content kíní kan kò sí nígbà náà ìsìn lójú là tí social media di tó gbogbo wa gbà àbí ẹni gbàgbọ́ tí bóyá mo fẹ́ máa ṣe nǹkan báyìí káyé rí káyé mọ̀ kò sí nígbà náà lọ́dọ̀ pé máa sọ pé ẹnìkan ló ti ń ṣe tó wù mí tí mo fẹ́ dàbí rẹ̀ ìsìn ló pọ̀ nítorí náà tí mo bá máa sọ pé àwọn tí mo nífẹ̀ẹ́ sí àwọn tó ń ṣeré orí ìtàgé Ibrahim Chatta Lateef Adédìméjì Fẹ́mi Adébáyọ̀ àwọn yẹn là ń rí báyìí tó ń wà pé mo fẹ́ dàbí ẹni báyìí tèmi náà bá ń ṣeré orí ìtàgé ṣùgbọ́n ṣeré orí ìtàgé nìkan mo ń ṣe. ẹ wo Ṣàwòrìdé náà láyé gbà wọn yẹn. mo Ṣàwòrìdé nítorí náà kò ṣe pé bóyá nìkan mo rí tọ́ka sí ìsìn láti ẹ̀rẹ́ àwọn tá a ti lè sọ pé a lè tẹ̀lé ojú òpó tí wọ́n ń tẹ̀lé báyìí. ẹ jẹ́ máa wò àwọn èèyàn nígbàgbọ́ pé ẹnikẹ́ni tó bá ṣe nǹkan tó bá ní ṣe tó bá kẹ́kọ̀ọ́ tó bá ní ṣe pẹ̀lú èdè Yorùbá pé wọ́n máa ń jilẹ̀ gan gbilẹ̀ nínú ayé ṣe mọ̀ túmọ̀ ẹ̀ pé bí a mọ̀ nǹkan wọ ẹgbẹ́ àgbà wọ ẹgbẹ́ gbogbo ẹ̀ ṣé àbẹ́yìn náà ti wọ ẹgbẹ́ àgbà. ọbẹ̀ akẹ́ṣà láì fún wa ẹgbẹ́ ni mo sọ. ẹgbẹ́ lẹ̀ ń sọ. ẹgbẹ́ àgbà. mi ò mọ nǹkan tí ẹ ń sọ. ọmọ Yorùbá ni yóò ẹ̀yin ìkọ́tẹ́ ẹ̀kọ́ ni yóò ọ̀gbẹ́ni Débọ́lá ẹ̀kọ́ ni ẹ mọ ohun tí mò ń sọ. òtítọ́ ọ̀rọ̀ kan ni pé bí àwọn èèyàn bá sọ bẹ́ẹ̀ ó ní tí wọ́n rí kó tó sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi ń sọ nípa tèmi báyìí pé èmi ò sí nínú ẹgbẹ́ àgbà kankan kódà ẹgbẹ́ tí èsì ẹgbẹ́ àgbà tó jẹ́ ẹgbẹ́ ọ̀dọ́ gan mi ò sí ẹgbẹ́ tó bá ti yàtọ̀ sí ẹgbẹ́ WhatsApp group mi ò sí kankan bẹ́ẹ̀ ẹgbẹ́ tèmi wà ni mo sọ ẹgbẹ́ àgbà yẹn mi ò mọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn máa ń sọ èmi náà máa ń gbọ́ ó ṣeé ṣe kó wà bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ìhà tèmi mi ò sí nínú ẹgbẹ́ kankan èmi ò sì rí ìdí kan tó lè mú mi wà nínú ẹgbẹ́ àgbà kan láti lè ṣe ohun tí mo fẹ́ ṣe láti lè dá tí mo fẹ́ dà torí pé kí n tó mọ tí mo fẹ́ dà lọ́nà tí mo máa dà tèmi láti ṣe gbogbo akitiyan àti ìgbìyànjú láti dá ohun tí mo fẹ́ dà tó wù mí lọ́kàn láti dà èmi ò nígbàgbọ́ pé mo gbọ́dọ̀ ṣe àjò tó lòdì sí ẹ má ṣì mí gbọ́ o fún àwọn tó ń wò wá nílé wọ́n máa ń sọ pé Ọlọ́run ò kọ́ àjò èèyàn lè ṣe àjò fún ìṣọ́ ara ẹ̀ fún ìgbélárugẹ ara ẹ̀ àbí fún nǹkan kan ó tilẹ̀ jẹ́ pé èmi ò lè sọ pé bí àǹkan báyìí ni mo ṣe ṣùgbọ́n èmi mọ̀ pé bó bá mọ nǹkan tó ń ṣe díjúdíjú tó mọ ibi tó ń lọ tó sì ṣiṣẹ́ kárakára wàá dá tó fẹ́ dà láì tójú bọlé láì wọ ẹgbẹ́ kan tàbí òmíràn. ẹ̀sìn wo lẹ ń ṣe. ẹ̀sìn ìgbàgbọ́ ni mò ń ṣe. ṣé ẹ̀yin ní ìgbàgbọ́ inú ìgbàgbọ́ inú ẹ̀sìn ìbílẹ̀. kò sóhun tó burú nínú ẹ̀sìn ìbílẹ̀ bí a bá ṣe ìtọpinpin gbogbo àwa tá a wà lóde lónìí tá a bá ṣe ìtọpinpin ibi tá a ti ń bọ̀ gbogbo la ti ń bọ̀ ìbínú àwọn ẹ̀sìn ìbílẹ̀ làwọn baba ńlá wa ń sìn pé à ń sin ẹ̀sìn ìbílẹ̀ tẹ́lẹ̀ kò túmọ̀ sí pé ẹ̀sìn ìgbàgbọ́ dé lónìí àbí ẹ̀sìn mùsùlùmí dé lónìí ká fọwọ́ rọ́ wọn sẹ́yìn ẹ̀sìn mẹ́ta ló gbajúgbajà ní àwùjọ wa lórílẹ̀‐èdè wa tá a wà yìí kò túmọ̀ sí wípé a gbọ́dọ̀ sọ pé ẹ̀sìn kan ò dáa gbogbo ẹ̀sìn lèmi gbàgbọ́ kó dáa gbogbo ẹ̀sìn ni mo ti lọ́rẹ̀ẹ́ gbogbo ẹ̀sìn ni mo ti ní àwọn olùtọ́sọ́nà gbogbo ẹ̀sìn ni mo ti lẹ́ni tájọ́ ń sọ̀rọ̀ kò sí ẹ̀sìn kan táyé mi ò bá ṣe lára àwọn tó ń tẹ̀lé mi lórí ayélujára gbogbo ẹ̀sìn ni gbogbo wọn wà mo ní lára mùsùlùmí mo ní ti ẹ̀sìn gbàgbọ́ mo ní ti àbáláyé nítorí náà mi ò lè sọ pé ẹ̀sìn kan ni ò dáa mo sì dẹ̀ fi gbogbo ẹnu sọ kò sí ẹ̀sìn tí ò dáa. ǹjẹ́ ẹ̀yin nígbàgbọ́ ní ká lo gbogbo àwọn egbò igi bíi láti fi dira bí nǹkan kan gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ pé tó kẹ́kọ̀ọ́ nípa Yorùbá mo pé ẹ máa mọ̀ jinlẹ̀ dáadáa nípa nǹkan tí wọ́n lè fi àwọn egbò igi ṣe àwọn èèyàn lò kàn fi bí akéèyàn dira bí nǹkan kan. ìgbàgbọ́ gbogbo ẹ̀dá tó ń ṣẹ̀mí òun ni pé Ọlọ́run ló dá ohun gbogbo tí Ọlọ́run sì dá dáradára ni gbogbo tewétegbò tá à ń sọ yìí Ọlọ́run ló ṣẹ̀dá rẹ̀ bí a bá lò ó bá a ṣe fẹ́ kọ́ orí tó rí bẹ́ẹ̀ kò sí báwo ṣe ní máa tẹ̀síwájú láti lò lọ àwọn oògùn òyìnbó tá à ń lò yìí púpọ̀ nínú wa ìdá tó pọ̀ nínú wa ò mọ tán fi pèlò rẹ̀ ó lè jẹ́ ohun ìbílẹ̀ wa iná fi ń pèlò rẹ̀ tó tiẹ̀ dá mi lójú pé ohun ìbílẹ̀ wa ló pọ̀ dára tán fi ń pèlò rẹ̀ ṣùgbọ́n nítorí pé a ò mọ̀ díẹ̀
a ti rí gẹ́gẹ́ bíi pé ká tẹ́wọ́ gbà ṣùgbọ́n ohun tó jẹ́ tiwa yìí à ń fọwọ́ rọ́ sẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó ṣókùnkùn sí wa láwùjọ wa lónìí. Ara rẹ̀ ni pé ohun tó jẹ́ tiwa ká máa kà sí pé ó ti di nǹkan ìdọ̀tí àbí èèwọ̀, ó ti di nǹkan ẹ̀gbin, ó ti di nǹkan pé fún àpẹẹrẹ ẹ mọ ìlẹ̀kẹ̀ bí ìlẹ̀kẹ̀ ṣe jẹ́ ìlẹ̀kẹ̀ tó gbajúgbajà tó pé tọmọdé tàgbà ń lò nísìnyí yàtọ̀ sí àwọn olóyè. Ìlẹ̀kẹ̀ ló wà lọ́wọ́ mi yìí, tẹ́lẹ̀ mi bá rí ìlẹ̀kẹ̀ lọ́wọ́ mi bá lè sọ pé ọmọ yìí ó ní nǹkan kan tó fà tó fi ń lò ìlẹ̀kẹ̀ sọ́wọ́. Àti elédè Gẹ̀ẹ́sì àti pé wọ́n ti idealize everything. A nílò láti kí ìbọ̀rìṣà ká kí ìbọ gbogbo nǹkan, a nílò láti kí ọwọ́ dàrúdàpọ̀ àbí òkùnkùn gbọ́n gbogbo nǹkan. Gbogbo nǹkan tá à ń pè lókùnkùn gan láyé ìsìn sí òkùnkùn ní tòótọ́. Ṣé gbogbo wa la ní ìmọ̀ nípa tá à ń pè lókùnkùn ní tòótọ́? Torí àìlóye tó àìṣèwádìí nígbà míì ó máa ń mú wa pé ohun tí ò yẹ ká pè ní nǹkan báyìí ní nǹkan báyìí. Torí pé ẹ wo ajé, owó ẹyọ, kárì, tí mo bá mú èmi máa ń lò dáadáa, mo máa ń lò sọ́rùn, mo máa ń lò sọ́wọ́, ká ní mo lò wá lónìí gan ni mi bá fi hàn yín. Tí mo bá lò sọ́rùn, mo ti rẹ́ni tó sọ fún mi tó tàtẹ̀jíṣẹ́ sí mi pé ó ti sọ gbàlà nù. Mo wá bi ẹni ẹlẹ́gbẹ̀ẹ́ kí ni ìgbàlà? Ó ní pé ṣèbí ọmọ onígbàgbọ́ ni ó lọ sílé ìjọsìn pé tó máa lo nǹkan báyìí. Mo ní ẹ ò mọ̀, á jẹ́ pé ẹ mọ̀ nǹkan tẹ̀ ń sọ. Tẹ́ bá mọ̀ nǹkan tẹ̀ ń sọ ẹ máa fún mi ní ìdáhùn tààrà. Ẹ máa wá sọ ọ̀nà tí mo lò yìí tó fi tako ẹ̀sìn ìgbàgbọ́. Wọ́n ní nǹkan tèmi sọ nìyẹn pé tó bá yẹ kó fẹ́ ṣe ìgbàgbọ́ ni kó ṣe ìgbàgbọ́, tó bá jẹ́ kinní kan ni mo fẹ́ nìyẹn sílẹ̀ mi nílò láti bá sọ̀rọ̀. Torí ẹni tí ìròrí rẹ̀ bá kúrú sí tọ̀dọ̀ mi, ó máa jẹ́ kí ìròrí tèmi náà ó fi máa fẹ́ tako ìròrí tèmi, mi ò dẹ̀ ní fẹ́ kí onítọ̀hún gbé mi lẹ́mìí gbóná. Tí mo bá lo ajé sọ́rùn tí ṣe owó ẹyọ tí mo bá lò kò túmọ̀ sí pé mo ti sọ ìlànà ẹ̀sìn tí mò ń sìn nù. Ká tó dá ṣebí owó ni ṣebí ohun tí wọ́n ń ná gẹ́gẹ́ bí owó ni tó bá jẹ́ pé kò sí ìgbélárugẹ ọ̀làjú sí owó tá à ń ná lónìí ó ṣeé ṣe kó jẹ́ pé owó náà láti máa ná lónìí. Tá a bá wá ń ná lónìí ṣó túmọ̀ sí pé a ti ń ṣe nǹkan tí ò dáa. Tí ẹ̀sìn kan bá dé kò túmọ̀ sí pé ohun tá a ti gbà tó ń wúlò fún wa tó ń ṣe déédéé pẹ̀lú wa tí ò tàbùkù bá wa ká wá pa á tì ká fojú àbùkù wò. Àìmọye nǹkan tá a máa ṣe láwùjọ lónìí táwọn èèyàn máa rí bí ẹni pé o ti ń ṣe tí ò dáa. Torí pé mo dẹ̀ máa ń sọ kinní kan tí mo bá ń ṣe nǹkan tó ò nífẹ̀ẹ́ sí má retí pé kí n pa á tì torí pé wò ò nífẹ̀ẹ́ sí ìwọ ló ò fẹ́ o. Kò túmọ̀ sí pé gbogbo àwùjọ ò gbọdọ̀ bá ọ fẹ́. Tó bá ń fẹ́ nǹkan kò túmọ̀ sí pé gbogbo ayé gbọdọ̀ bá ọ fẹ́. Ohun tó fẹ́ ló fẹ́, ohun tó kọ̀ ló kọ̀. Kò túmọ̀ sí pé ohun tó fẹ́ mo gbọdọ̀ fẹ́, ohun tó kọ̀ mo gbọdọ̀ bá ọ kọ̀. Èèyàn bíi tèmi ṣẹ̀ lélẹ̀ mo ṣòro ó sì darí tá bá pé 10 tẹ́ bá sọ pé báyìí lọ́nà tí mo bá rí pé báyìí lọ́nà tẹ́ bá lẹ̀ tẹ̀lé mi màá mọ́nà ìrìn àjò mi pọ̀n lọ́nà báyìí màá lọ bẹ̀. Tọ́lọ̀ bá kọ ìrìn àjò wa bá pàdé a ó pàdé níwájú ibi tó yẹ ká ti pàdé. Bọ́rọ̀ mi ṣe rí nìyẹn. Ẹ jẹ́ wá wò rí pé àwọn iṣẹ́ tẹ́ kó papọ̀ ó pọ̀ bó tẹ́ pé gbogbo ẹ̀ náà ó ní í ṣe pẹ̀lú ìlànà kan bí a lè sọ pé ìlànà kan gbogbo ẹ̀ wà. Láìpẹ́ yìí Epo Panu sinimá kan mo mọ̀ pé ó lè ṣeé ṣe ẹ̀sán sì púpẹ́ tẹ́ ti bẹ̀rẹ̀ láti máa ṣe lórí ìtàgé gbogbo ẹ̀. Báwo lẹ ṣe àgbápàdé ìyẹn Ibrahim Ìyẹ̀kínì ìyẹn Tẹ̀lẹ̀dí Icon tẹ́ fi kópa nínú pàápàá jùlọ ìyẹn róò tán fún ìyẹn róò lọ́jọ̀gbọ́n róò tó lágbára ni ọkọ tó fi ní róò yẹn. Báwo lẹ ṣe àti pé àwọn challenges lẹ́ni lórí set láti interpret nǹkan tó fẹ́ kẹ́ ṣe nínú Oṣòdìran part 1 and 2. mo fi àsìkò yìí lu ọ̀gá wa ọ̀gbẹ́ni Tẹ̀lẹ̀dí Icon Ibrahim mo fi àsìkò yìí lù wọ́n lọ́gọ̀ọ́ ẹnu. Mo kí yín pé ẹ kú iṣẹ́ takuntakun. Tẹ̀lẹ̀dí Icon jẹ́ ẹnìkan pàtàkì tí mo máa bu ọlá fún bu ọ̀wọ̀ fún nítorí pé wọ́n jẹ́ aṣíwájú dáradára. Wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ sí mi lórí ìkànnì lójú òpó Instagram mi. Ẹ mọra tẹ́lẹ̀? A ò mọra tẹ́lẹ̀ ṣùgbọ́n èmi mọ̀ pé wọ́n mọ̀ mí, èmi náà dẹ̀ mọ̀ wọ́n. Ṣùgbọ́n a ò ní ìbáṣepọ̀ tá a wọnú ara wa tẹ́lẹ̀. Iṣẹ́ yìí ni ìgbà àkọ́kọ́ tèmi àti wọ́n máa dúró nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tá a máa jọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n èmi mọ̀ pé wọ́n mọ̀ mí lórí ayélujára, èmi náà mọ̀ wọ́n. Lẹ́yìn tí a jọ sọ̀rọ̀ wọ́n pè mí lọ́jọ́ náà pé iṣẹ́ mi báyìí mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ báyìí mo sì fẹ́ kó wà níbẹ̀. Iṣẹ́ báyìí ni mo fẹ́ kó bá mi ṣe níbẹ̀. Nǹkan tí ẹ máa ṣe tẹ́ bá ti dé mo tún bọ̀ máa ṣàlàyé fún yín. Wọ́n ṣàlàyé fún mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, wọ́n gba ara wọn lákòókò láti ṣàlàyé fún mi kó lè bá yé mi nǹkan tí mò ń bọ̀ láti ṣe. Lẹ́yìn ìgbà náà ni mo tẹ̀síwájú, mo lọ gbéra láti ìlú Àkúrẹ́ lọ sí ìlú Èkó láti lọ ya iṣẹ́ ọ̀hún. Ìgbà tí mo débẹ̀ ohun tí ọ̀pọ̀lọpọ̀ máa ń lérò pé àwọn máa bá lọ́dọ̀ àwọn tó ti wà lókè kọ́ lèmi bá.
nítorí pé púpọ̀ lára àwọn èèyàn náà máa ń sọ pé lágbájá tẹ́ bá ti lọ́dọ̀ wọn ní ìgbéraga wọ́n máa ń ṣe pé kinní pé ọ̀gá lè mi ọmọọṣẹ́ ni wọ̀wọ̀ kéré sí mi èmi ìrírí tèmi pẹ̀lú ìtẹ̀lẹ̀ ò rí bẹ́ẹ̀ o wọ́n jẹ́ ẹni tó kóyàn mọ́ra kò dẹ̀ ṣe pé àwọn nìkan mo rí pé ohun tí wọ́n fi ń kọ́ àwọn tó jẹ́ ọmọọṣẹ́ wọn náà ni gbogbo àwọn tí wọ́n rọ̀gbà yí wọn ká ìwà tí mo rí lára ìtẹ̀lẹ̀ ni mo rí lára wọn kẹ́mítì ẹfun àwọn tó súnmọ́ wọn yìí gbogbo ìwà yìí náà ni mo bá lọ́wọ́ wọn gbogbo àwọn tí nípa pàápàá jùlọ ìgbà tí mo tiẹ̀ débẹ̀ mi ò tí ì rí wọn èmi dé sílé ìtura tí wọ́n gbà sílẹ̀ fún mi pé kí n dúró sí ìgbà tí mo wà níbẹ̀ ìgbà tí ìtẹ̀lẹ̀ máa dé torí wọ́n lọ yaṣẹ́ ìgbà tó máa dé tí wọ́n débẹ̀ ẹnìyẹn pè mí pé ọ̀gá ti dé o pé kí n máa bọ̀ mo dẹ̀ wá sọ̀kalẹ̀ mo lọ kí wọn wọ́n fà mí mọ́ra wọ́n kí mi gan-an kódà bó ṣe ṣe sí mi lọ́jọ́ náà lọ ó wú mi lórí nípa pàápàá jùlọ kẹ́mítì lo bíi tí mo bá ṣe àṣìṣe wọ́n fẹ́ lò tó bẹ́ẹ̀ bí ìṣẹ́jú 5 nígbà tó ń gbàdúrà fún mi. Wow. Ibi tí mo ti lọ kí wọ́n tí mo bẹ̀rẹ̀ sọ́dọ̀ wọn wọ́n sì ń gbàdúrà fún mi. Wọ́n jẹ́ kí n mọ̀ pé wọ́n sọ gbólóhùn kan nígbà náà wọ́n ní ẹ̀yin yìí ọ̀gá wo jẹ́ ká gbádùn o gbogbo ìgbà ni ìtẹ̀lẹ̀ máa ń sẹ́ndì àwọn fídíòs yìí sínú platform wa. Tó máa sọ pé ọmọ tó yẹ kẹ́ máa gbọ́ lélẹ̀ kẹ́ máa gbọ́n tó ń sọ kẹ́kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀. Ó jẹ́ ìwúrí fún mi lọ́pọ̀lọpọ̀ pé àwọn tí àwa ń wò lókè àṣà àwọn náà rí wa tán ń wò wá tán rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ lára wa ó jẹ́ ìwúrí fún mi ó sì gún mi ní kẹ́sẹ̀ pé tẹ̀síwájú má dáwọ́ iṣẹ́ dúró. Mo rí pé ẹ mú ìwà mo rí pé ẹ mú ìkan mò ń fura pẹ́yìn lẹ́kọ̀ọ́ yẹn torí àwọn náà lélẹ̀ àwọn náà ni Ọlámídé Adémọ́lá gbogbo ẹ̀ náà wọ́n sì yan gbogbo ẹ̀ lórí ọyàn kí ló ẹ má bínú pé òde ìwé wọn fi béèrè ohun tó bó tẹ pé yan gbogbo ẹ̀ lórí kí ló motivate láti kọ ìwé àti pé kí làwọn kan tó wà ń bẹ̀ ṣé wọ́n lè rí lórí àwọn digital platform àbí àti hard copy náà bó làwọn lè ti rí. Ìwé mi tí mo ṣe àgbéjáde ní ọdún tó kọjá òun lélẹ́yìí tí mo pè ní àròfọ̀ àti ìjìnlẹ̀ èdè Yorùbá àkọsẹ́ igi mi rẹ̀ ìwé àkọ́kọ́ tí mo máa kọ rí. Ìwé àròfọ̀ jẹ́ ìwé tí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìjìnlẹ̀ Yorùbá ọgbọ́n ìmọ̀ tó ń fi òye kọ́ni kì í ṣe ìwé lásán ìwé tó ti ṣiṣẹ́ tó làmìlaka láyé àwùjọ ni ẹni tí ó bá ń tẹ̀lé mi lórí ayélujára tí wọ́n rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ lára àwọn àròfọ̀ mi tí mo máa ń fi léde nínú àwọn fọ́nrán mi ó yẹ kí wọ́n mọ̀ pé tí mo bá gbé ìwé jáde ẹ̀kọ́ kì í síbẹ̀ tán máa kọ́ púpọ̀ lára àwọn ohun tí mo gbé jáde nínú àwọn fọ́nrán ló sodo sínú ìwé yìí àwọn kankan ń bẹ tí ò sí nínú fọ́nrán tí mo ti gbé jáde tó sì wà nínú ìwé yìí bákan náà kò sí ẹ̀ka àbí kankan ní àwùjọ lórílẹ̀‐èdè tí ẹ fẹ́ ro àròjinlẹ̀ lé lórí tàbí tẹ́ nílò ìmọ̀ràn àbí ìmọ̀ lé lórí tí ò sí nínú ìwé yìí mo fi ọwọ́ ba gbogbo ẹ̀ téètéèté tí mo sì jẹ́ kó jinlẹ̀ lọ́kọ̀ọ̀kan lára ẹ̀ arédè tó sọ̀rọ̀ nípa ìyá arédè tó sọ̀rọ̀ nípa bàbá tó sọ̀rọ̀ nípa ìfẹ́ ọjọ́ àyájọ́ olólùfẹ́ oṣù kejì ọjọ́ 14 ó léyìn kan tó sọ̀rọ̀ nípa àbọ̀rẹ̀nlàbò ìlú tó sọ̀rọ̀ nípa ètò òṣèlú káàkiri oríṣiríṣi báyìí ni mo sọ̀rọ̀ nípa ẹ̀ tó wà nínú ìwé yìí ó wà lórí ayélujára ní ìtàkùn sẹ́là fún àwọn tí ó bá wà ní òkè òkun tí wọ́n láǹfààní láti rí hard copy rà ìwé tí wọ́n rí àǹfààní láti rà wọ́n lè rà lórí ayélujára ní online bákan náà ni ìwé yìí náà wà fún títà káàkiri. Kí ni túmọ̀ àròfọ̀? Àròfọ̀ tí a bá pè nǹkan ní àròfọ̀ ohun tí a rò tí a fọ̀ jáde lẹ́nu Yorùbá ń pè ní àròfọ̀. Ẹ bá mi interpret in English. Àròfọ̀. Ní English ẹ sọ lédè Gẹ̀ẹ́sì. Èmi ò gbọ́ èdè Gẹ̀ẹ́sì. Èmi sì àwọn ọ̀pọ̀lọpọ̀ èyí tó bá ti kẹ́kọ̀ọ́ Yorùbá báyìí ẹ̀yin gbọ́dọ̀ máa ń gbé èdè Gẹ̀ẹ́sì jù tó yẹ kí n rántí olùkọ́ni mi kan nígbà wọn nílé ẹ̀kọ́ girama èdè Yorùbá ni wọ́n kọ́ ṣùgbọ́n tó bá ní pé kéèyàn tún kọ èdè Gẹ̀ẹ́sì sílẹ̀ kákò lápá abẹ a tún rí pé ẹ jẹ́ ọ̀tẹ́ pé ẹ jẹ́ olùkọ́ni ẹ tún jẹ́ ìyẹn àwọn tó ń darí ètò lẹ́yìn yẹn ẹ tún kéwì báwo lẹ ṣe ń kó gbogbo eléyìí papọ̀ àwọn challenges wo lẹ ń rí nínú gbogbo ẹ ṣe báwo lè ṣe fún yín láti kó gbogbo ẹ papọ̀. àwọn elédè Gẹ̀ẹ́sì máa ń sọ kinní kan àbí kí n sọ pé bàbá mi nílò Olúwa wọ́n máa ń sọ kinní kan pé bàbá mi Bíṣọ̀bù Adéjùmọ̀ wọ́n máa ní what you are gifted for is superior to what you are trained for. Ẹ̀bùn àdámọ̀ rẹ ó lágbára ó sì ṣe iyebíye ju ohun tí ó kọ́ lọ. Mo rí gbogbo àwọn nǹkan tí mo ṣe lónìí gẹ́gẹ́ bí ẹ̀bùn àdámọ̀ nítorí pé tó fi dórí àwọn àròfọ̀ mi tí wọ́n bá béèrè lọ mo ti dáhùn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè lórí ayélujára àti lójúkojú táwọn èèyàn máa béèrè lọ́wọ́ mi pé níbo mo ti ń rí àwọn nǹkan tí mò ń sọ jáde yìí ṣùgbọ́n èsì kan tí mo máa nílò láti fún wọn náà ni pé ìmísí ni torí èmi ò lè sọ pé ibì kan báyìí ni mo ti rí wọn mi ò rí níbì kankan ohun kan tí mo lè rí níbì kan òun náà ni gbólóhùn ẹnu àgbà bóyá òwe àsámọ̀ tó fi jẹ́ pé lónìí gan àìmọye àwọn àsámọ̀ mi àti òwe mi lèmi náà ti ń ṣe àgbékalẹ̀ rẹ̀ fúnra lára nípa èrò mi tí mò ń sọ síta nínú àwọn fọ́nrán mi
tó fi jẹ́ pé tí etí kan bá gbọ́ lónìí wọ́n á ṣàmúlò rẹ̀ lọ́la yóò sì tàn kálẹ̀. Àwọn iṣẹ́ tí mò ń ṣe ó jẹ́ àwọn iṣẹ́ tí ó rọ̀ mí lọ́rùn látara pé ó wù mí lọ́kàn láti ṣe, mo ní ẹ̀bùn rẹ̀ láti ṣe, mo sì tún kọ́ láti mọ̀ ọ́n ṣe. Àwọn ọmọ tó ń bọ̀ báyìí tẹ́ pé wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ náà nípa bí èdè Yorùbá, kí ni ìmọ̀ràn wo ni ẹ ní fún wọn? Àbí tó bá láwọn tó ń wò wá, àwọn òbí náà lè máa wò wá bóyá lórí ẹ̀rọ káyélujára pé ṣé ẹ ní nǹkan báyìí, ìmọ̀ràn wo lẹ fẹ́ gbà wọ́n láti má jẹ́ kí ìyẹn èdè tiwa àti àṣà wa ìyẹn kó kú? Torí ọ̀pọ̀lọpọ̀ ló nígbàgbọ́ pé ká tó máa rí ogún ọdún àbọ̀dún márùndínlógún tí bó ṣe ṣe kéde Yorùbá gan ó di pé ó di ohun tí àwọn èèyàn ní máa gbọ́ mọ́. Wọ́n máa ń sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé èdè Yorùbá, àṣà Yorùbá ti fẹ́ parun, pé àtàwọn fi máa rọ́dún mélòó àní gbọ́ mọ́. Ṣùgbọ́n wọ́n ń sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni, kò ní rí bẹ́ẹ̀ mọ́ báyìí. Torí irú àwa báyìí àti àwọn tó jẹ́ bí ọ̀gá sí wa tọ́lọ́run ti ràn lọ́wọ́ láti máa ṣe ìgbélárugẹ àṣà àti èdè Yorùbá, àwọn bí ọ̀gá wa Ọlálékàn Fábilọlá, àwọn bí Táíwò ọmọ Bello, Táyọ̀ Bello àtàwọn Kúnlé Afọ́ọ̀d, àwọn ọ̀gá wa bẹ́yẹn, àwọn tí wọ́n ń tẹ̀síwájú nínú gbígbé àṣà àti èdè Yorùbá lárugẹ tí ò jẹ́ kí èdè Yorùbá ó yẹgi mọ́ bí ti tẹ́lẹ̀. Gbogbo àwọn bẹ́yẹn ó máa ran èdè Yorùbá lọ́wọ́. Àwọn tí wọ́n bá láǹfààní àbí tí wọ́n ní ìgbèrò láti fẹ́ ṣe irú nǹkan tí mò ń ṣe, bóyá akẹ́kọ̀ọ́ ni ọ́, bóyá ò sí kẹ́kọ̀ọ́ tó jẹ́ pé ó kàn wù ọ́ láti ṣe irú àwọn nǹkan báyìí. Àmọ̀ràn àkọ́kọ́ tí mo máa ń gbà wọ́n náà ni pé mọ nǹkan tó fẹ́ ṣe lọ́kàn, mọ ìdí tó ṣe fẹ́ ṣe, kó sì ní àfojúsùn. Bí ẹ̀dá bá mọ nǹkan tó fẹ́ ṣe, tó mọ bó ṣe fẹ́ ṣe, tó sì ní àfojúsùn, wọ́n máa ṣòro láti yapa kúrò lọ́nà bẹ̀. Ọ̀nà àti ìlà ò kì í yá kánmọ́kánmọ́ nígbà míì. Tọ́nà àti ìlà ò bá sì yá, kì í ṣọjọ́ tá a gùn làákàn ọ̀run. Kì í ṣọjọ́ tó bá bẹ̀rẹ̀ náà ni ó rí bó ṣe lérò. Ohun tí mo ṣe máa ń sọ pé kí ni ìdí tó ṣe fẹ́ ṣe òun ni pé tó bá sọ pé mo rí bí Máṣóyìnbó ọ̀gá Ọlálékàn Fábilọlá ṣe máa ń ṣe kí mi náà sáré máa ṣe bẹ́ẹ̀. Tó bá bẹ̀rẹ̀ lónìí ò lè dàbí Ọlálékàn Fábilọlá lónìí. Kódà o lè máa dà bẹ́ẹ̀ lẹ́yìn ọdún méjì sísìn. O lè dàbí Kúnlé Afọ́ọ̀d lónìí o. O lè dàbí èmi Ṣèyí Fúnmi lónìí o. Orí ọ̀fẹ́ lè ràn ọ́ lọ́wọ́ láti rí àwọn nǹkan kan ṣe ní kíákíá. Ṣùgbọ́n tó bá ní lọ́kàn pé torí èsì tí lágbájá ń rí ló jẹ́ kémi náà fẹ́ ṣe, ó lè má rí bẹ́ẹ̀ o. Tí ò bá sì rí bẹ́ẹ̀, ìrẹ̀wẹ̀sì ọkàn ó bá olúwa rẹ̀. Tó fi jẹ́ pé ọ̀pọ̀ lára àwọn èèyàn lónìí èsì ni wọ́n ń ṣàkíyèsí, wọn mọ tó mú èsì rere jáde. Àìsí bá wọn délé arọ́ kì í jẹ́ ká mọ̀ pé ìdààmú ń ṣẹlẹ̀ lágbẹ̀dẹ. Tí wọ́n bá rọ nǹkan jáde báyìí, ó yegi tó dùn wò tó rẹwà yóò wù ọ́, ó mọ nǹkan tí wọ́n ń ṣe kán tó mú nǹkan wọn jáde. Ẹlòmíì á rò pé ṣèbí nǹkan tó ń tà lọ́pọ̀ báyìí ni, iṣẹ́ ńlá ló mú ọ̀pọ̀ ń jáde o. Kọ́lọ́run fi iṣẹ́ wa kó fi èrè sórí ẹ̀ ni, kó fi yìn wá. Àwọn nǹkan míì bẹ́ẹ̀ tó ń tà níta lónìí tó jẹ́ pé ó ti gbọ̀pọ̀ ju ìlàkọjá àwọn tó ń gbé jáde lọ. Nítorí náà ẹni tó bá fẹ́ sọ pé òun fẹ́ tọ ọ̀nà tí èmi ń tọ̀ yìí, ìlànà tí mò ń ṣe yìí, ó gbọ́dọ̀ mọ nǹkan tó fẹ́ ṣe. Má ti torí pé ẹnìkan ń ṣe ló ṣe fẹ́ ṣe, torí tí ohun tí ẹni ọ̀hún rí tó ṣe fẹ́ ṣe tó bá rí yóò sú ọ, ìrẹ̀wẹ̀sì ọkàn ó bá ọ, o sì ní lè ṣe mọ́. Àti pé má gba ìyapa ọkàn láàyè, tí àwọn elédè Gẹ̀ẹ́sì á pè ní distraction. Oríṣiríṣi ọ̀nà ni ìyapa ọkàn máa ń gbà wá. Ẹni tó bí ọ lè ṣì ọ lọ́nà, ẹni tó bí ọ lè sọ̀rọ̀ ṣẹ létí pé n tó ń ṣe yìí ṣe nǹkan táwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe nù. Tí wọ́n bá jẹ́ pé bí mo ṣe dágbálé tí mo fẹ́ ṣe tí mo sì ń ṣe yìí ni àwọn òbí mi ti ń sọ pé ṣé gbogbo tẹ́gbẹ́ ń ṣe ló fẹ́ ṣe yìí, ó ṣeé ṣe kí n ti kúrò lẹ́yìn ní ọ̀nà tí mo wà kí n ti yà kúrò bẹ́ẹ̀. Tó bá yẹ pé gbogbo bí àwọn tí mo pè gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ṣe ń sọ, mo bá ti tẹ̀lé ìmọ̀ràn àbí nǹkan tó ń ṣe ni màá ti yapa kúrò. Ọ̀rẹ́ ti sọ kàn mí lójú rí tí ó ń lọ síbì kan tí mo mọ̀ pé ó yẹ ká jọ lọ ní tájọ́ máa ń lọ́rú àwọn bí bẹ́ẹ̀. Tí mo sì sọ pé jẹ́ ká jọ lọ rà, ṣé kí n mú oníṣòro pé àṣà ti ṣe náà ṣe ń bẹ̀ ni. Ọ̀rọ̀ ọ̀hún dùn mí torí mo mọ̀ pé kò sọ nísọ àwàdà, ó sọ láti inú ọkàn rẹ̀ pé ó fẹ́ fi tàbùkù bá mi ni. Ohun tí mò ń ṣe yàtọ̀ sí nǹkan táwọn ń ṣe. Eléyìí tó jẹ́ pé kò jẹ́ kí n tẹ̀lé lọ síbi tó lọ lọ́jọ́ náà lọ. Tá bá sì wò ọ̀pọ̀lọpọ̀ ìrẹ̀wẹ̀sì ọkàn ló máa bá yàn látara àwọn àmọ̀ràn tí àwọn ọ̀rẹ́ rẹ̀ á gbà ẹ́. Ẹni tó súnmọ́ ọ jù lè máa ràn ọ́ lọ́wọ́. Ẹni tó súnmọ́ ọ jù lè máa gbé ọ lárugẹ láti sọ pé n tó ṣe yìí jẹ́ ká tó ń báwo ló tún lè ṣe tí àwọn èèyàn fi tún tẹ́wọ́ gbà ọ́, ọ̀nà wo ló tún máa ṣe tó fi máa dán mọ́rán sí i, wọ́n lè máa gbà ọ́ nímọ̀ràn bẹ́ẹ̀ o. Má rò pé bó ṣe ń dán fáwọn kan pé àwọn kan ló ń tì wọ́n lẹ́yìn láti jẹ́ kó dán. Ẹlòmíì ọkàn rẹ̀ ló fi sọ pé n tó bá máa dà ló máa dà, n tó bá máa tẹ̀yìn ẹ̀yọ́ ló máa tẹ̀yìn ẹ̀yọ́, tí màá ṣe ní n tó bá máa tẹ̀yìn ẹ̀yọ́ ló máa tẹ̀yìn ẹ̀yọ́. Ṣùgbọ́n àfojúsùn ló máa ràn yàn lọ́wọ́. Kí gbogbo èèyàn ní àfojúsùn, ohun tí mo fẹ́ dà yìí máa dà, ó lè gbà mí lógún ọdún, ó lè gbà mí lọ́gbọ̀n oṣù, ṣùgbọ́n máa dà ìrìn àjò mi yìí ibi tí mo máa yọrí ẹ̀ sí lélẹ̀. Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́. Àmín. Kí ló fà tó pé ìpínlẹ̀ Ondo lẹ fi wá ṣe ibùgbé? Bó tẹ̀ pé lóòótọ́ àwọn èèyàn ń pè yín fún iṣẹ́
láti àwọn ìpínlẹ̀ káàkiri ẹ rí ìpínlẹ̀ Èkó ń bẹ ọ̀pọ̀lọpọ̀ nígbàgbọ́ pé tí ẹ bá ti ń gbilẹ̀ nínú àwọn nǹkan tẹ̀ ń ṣe wọ̀nyí pé bí a kan lọ sí ìpínlẹ̀ Èkó èmi ìtẹ̀ pé bó tiẹ̀ jẹ́ pé kókó wa ní ìlú Ìbàdàn àbí ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀ tẹ́ pé ìpínlẹ̀ Ondo ìlú Àkúrẹ́ gangan lẹ wá gbilẹ̀ sí bó sì nígbà pọ́nrọ́ àwọn náà máa ń pè náà láti wá darí ayẹyẹ láwọn ìpínlẹ̀ káàkiri kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ kó lọ sí ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí àwọn èèyàn bá ti ń di ìràwọ̀ ìpínlẹ̀ Èkó yá nìyẹn. lákọ̀ọ́kọ́ orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè mi ni bẹ́ẹ̀ni. ìpínlẹ̀ Ondo ara àwọn ìpínlẹ̀ tí ẹ̀yà mi wà ní ọmọ Yorùbá ni mí Yorùbá wà ní ìpínlẹ̀ Ondo tí mo bá wà nípínlẹ̀ Ondo ọmọ Ondo ni mí nù mo ti dọmọ ìpínlẹ̀ yìí nù ìkankan náà ni wá kò sí torí pé bóyá mo jẹ́ ìpínlẹ̀ kan kí n sọ pé ìpínlẹ̀ tó kù mi ò sára wọn mo sì dúpẹ́ kí wọ́n tẹ́wọ́ gbà mí. Báwo ni mo ṣe dé ìpínlẹ̀ Ondo ìṣèjọba tí ṣe àgùnbánirọ̀ ló gbé mi dé ìpínlẹ̀ Ondo nígbà tí mo ṣetán nílé ẹ̀kọ́ gíga nígbà tí mo fẹ́ ṣèjọba wọ́n fi mí ṣọwọ́ sí ìpínlẹ̀ Ondo bíbí ní ìṣèjọba mo ṣèjọba ní ilé-iṣẹ́ ìjọba ìgbóhùnsáfẹ́fẹ́ ilé-iṣẹ́ amóhùnmáwòrán NTA ti ìlú Àkúrẹ́ mo ti ṣiṣẹ́ nígbà náà lọ jẹ́ pé lẹ́yìn tí mo ṣèjọba tán gan mo tún ṣiṣẹ́ bíi ó fẹ́ súnmọ́ ọdún kan tí mo tún bá wọn ṣiṣẹ́ ńbẹ̀ gẹ́gẹ́ bí akàròyìn àti akọ̀ròyìn ní iléeṣẹ́ ọ̀hún. Lẹ́yìn tí mo ṣe tán ìlú Àkúrẹ́ mo rí pé àlàáfíà wà ńbẹ̀ àti pé èmi láti ilẹ̀ mi mo ti máa ń sọ ní ilé pé mi ò ní gbé ìlú Ògbómọ̀ṣọ́ dàgbà bó tilẹ̀ jẹ́ pé mi ò mọ ibi tí mò ń lọ mo ò tí mọ tí mo fẹ́ dà nígbà náà ṣùgbọ́n mo máa ń sọ àwọn tí ó máa ń gbọ́ lẹ́nu mi àwọn ẹ̀gbọ́n mi àwọn òbí mi wọ́n máa sọ bí wọ́n bá wo fọ́nrán yìí wọ́n máa sọ pé òótọ́ ni ó máa ń sọ bẹ́ẹ̀ mo máa ń sọ pé mi ò ní gbélé dàgbà ṣùgbọ́n mi mọ nǹkan tí mo rí bó ti yẹ pé mi ò mọ nǹkan tí mo rí gbà yẹn ṣùgbọ́n ó ṣẹ̀ ń yé mi tí mo rí ṣẹ̀ ń yé mi nísìnyí ìlú Àkúrẹ́ ni mo wà ṣùgbọ́n kò sí ìlú tí wọn ò ti lè pè mí fúnṣẹ́ mo ti lọ sí ìpínlẹ̀ Èkó láìmọye ìgbà mo ti lọ sí ìpínlẹ̀ Ògùn mo ti lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ mo ti lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti lọ ṣiṣẹ́ kò síbi tí ẹ̀dá ò ti lè là tí iṣẹ́ tó ń ṣe tó bá dá ọ lójú tó sì ń ṣe tọkàntara tó ń ṣe dáadáa gbogbo ayé lá pè ọ́ ọba á pè ọ́ ìjòyè á pè ọ́ olóṣèlú á pè ọ́ àwọn lẹ́ẹ̀kan á pè ọ́ iṣẹ́ rẹ̀ náà nífẹ̀ẹ́ sí torí pé òun ṣe dáadáa kò ní fi ṣe ibi tó wà kò ní fi ṣe ẹ̀yà tó jẹ́ kò ní fi ṣe àwọn tó ń bá ṣe àbí àwùjọ tó wà tíṣẹ́ tó bá ń ṣe bá ti dáa tó dùn wò tó dùn rí tó sì ń ṣe dáadáa wọ́n á pè ẹ́ fúnṣẹ́ wọ́n pè mí ṣe bí Àkúrẹ́ ni mo wà tán fi pè mí wá ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ láìmọye ìgbà mo ti Àkúrẹ́ ni mo wà tí Tóyìn Abraham tán fi pè mí láti wá ṣiṣẹ́ pẹ̀lú sinimá àwọn tó gbé jáde ní ọdún tó kọjá Ìyálóde ẹ wà nù sinimá mo wà ń bẹ̀ Àkúrẹ́ ni mo wà sinimá ló wà nàbí wọn fẹ́ kàn lọ wò ok Àkúrẹ́ ni mo ti ṣiṣẹ́ nínú àwọn eré àgbéléwò bíi mélòó kan náà ẹ dárúkọ wọn. mo ti ṣeré nínú eré àgbéléwò láti ọdún 2019 ọdún Ẹgbàá ó lé mọ́kàndínlógún mo ti ń ṣeré nínú eré àgbéléwò ẹ dárúkọ àwọn mélòó kan ó tilẹ̀ jẹ́ pé ìgbà tí mo bẹ̀rẹ̀ mo máa lọ sí location a máa ṣiṣẹ́ mo lè má mọ àkọlé eré tíṣẹ́ bá jáde mi ò ní mọ tí mo fẹ́ sọ táwọn ìbá mi pé ṣebó ló lọ bì kan mo wà bí fídíò lè yé mi yàrá tí mo wà bẹ́ẹ̀ ó yá kí ni tẹ́sí ká lọ wò mi ò rántí torí pé ìgbà yẹn àwọn tí mò ń bá rìn àwọn tó nífẹ̀ẹ́ sí tó ń ṣiṣẹ́ eré orí ìtàgé eré àgbéléwò báyìí wọ́n lè sọ pé àṣeyí wọ́n yaṣẹ́ bíbá jẹ́ ká lọ bẹ̀ bóyá wọ́n ti lù wá bóyá kinní kan bàbá pè sọ pé wọ́n ṣe eré bóyá wọ́n ṣe iṣẹ́ kan lọ́wọ́ bẹ̀ jẹ́ káwa náà lọ tábà débẹ̀ ọmọ yìí wá bá wa ṣe nǹkan báyìí bóyá kò kọjá kàn kí wa kọjá ẹ mọ nǹkan bẹ́ẹ̀ yẹn tí a bá ti bá wọn ṣé mi máa lọ bẹ́ẹ̀ tó èmi tẹ́ pé orí ọ̀fẹ́ ni mo rí gbà tó lọ bí kí n kọ́ láńbẹ̀ àmọ́ ṣùgbọ́n mo wà nínú City Boy. Ta ló produce yẹn? Ọládẹ̀jọ Phillips. Okay. Mo wà nínú City Boy mo wà nínú High School The Haunted mo rẹ́ni kejì wà èdè ló produce. àṣàwò èdè Gẹ̀ẹ́sì náà fi ṣe ni. èdè Gẹ̀ẹ́sì àti èdè Yorùbá náà fi ṣe yẹn City Boy èdè Yorùbá ni. Okay. Kọ́lájí ẹ̀mí náà wà ń bẹ ẹ̀gbọ́n mi dáadáa mọ̀ lóògùn mọ́ṣọ́ làwọn náà ẹ mọ̀ ọkọ tó yẹ mo mọ̀ wọn. mo wà nínú City Boy mo wà nínú High School The Haunted mo wà nínú Ìyálóde mo wà nínú Oṣódìran mo wà nínú èwo tún nìyẹn náà ó ti ṣe bíi mélòó kan náà. tẹ̀tí wà náà ṣé yìí ń gbèrò láti gbé sinimá jáde bí producer pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run torí ó pẹ́ tẹ́lẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ sinimá tọ́lọ̀ bá gbà mí láàyè máa gbé jáde o mo jẹ́ òǹkọ̀tẹ̀ eré náà mo jẹ́ òǹkọ̀tẹ̀ eré tí mo kọ èdè Yorùbá tó yanrantí mo lè kọ èdè Gẹ̀ẹ́sì mo lè kọ tó yan mo lè kọ àmúlùmọ́lá méjèèjì tó jẹ́ kò ní. so àwọn tó bá nídìí ìtàn bá ìtàn eré báyìí wọ́n lè kọ̀ǹtàtì yín nìyẹn pé ó yá ẹ bá sáré bá mi kọ ìtàn lórí kan báyìí. mo láwọn tó jẹ́ pé ó jẹ́ àwọn olóòtú tó ń gbé eré àgbéléwò jáde tí ń tẹ́ pé tó bá ti kọ ìtàn wọn lè fi sọwọ́ sí mi pé ṣèyí bá mi wo ìtàn yìí bá mi wo àwọn àgbékalẹ̀ gbólóhùn àti àwọn ọ̀rọ̀ yìí
bóyá ó pegedé bá mi yẹ̀wò ṣàtúnṣe sí tí mo dẹ̀ bá wọn ṣe. Ká tó lọ ẹ máa ṣèkọ́ méjì fún wa ẹ máa kéwì fún wa àti ẹ máa fún wa ní àròfọ̀ lẹ́pẹ̀lẹ́ kan àròfọ̀ mo fẹ́ mọ̀ dáadáa torí táwọn ìbá fẹ́ ẹ pé dára sí táwọn ìbá fẹ́ máa wà lórí ẹ̀rọ káyélujára wọ́n ti máa tẹ̀ kẹ́kẹ́ pé àròfọ̀ àti ìjìnlẹ̀ èdè Yorùbá. ẹ bá ń fún wa léwì kan lẹ́yìn yẹn kẹ́ tó wá fún wa ní àròfọ̀ yìí kan nínú ìwé àbíkẹ́ mọ́ láti orí. Mo máa nífẹ̀ẹ́ láti kà nínú ìwé yìí. Inú mi á dùn. lórí àwọn tí ó bá fẹ́ ra ìwé kọ́ lè mọ̀ pé nǹkan tí mo sọ kò jẹ́ pé bóyá mo mú láti inú ọkàn mi pé inú ìwé ló ti jáde wá. Ẹ jẹ́ kí n kà fún wa láti ohun tó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa lónìí. Nípa ètò ààbò àbí? Ètò ààbò. Mo fẹ́ kà nínú ìwé àròfọ̀ mi báyìí. Eléyìí tí mo pè ní ogun àwọn agbébọn. Ìgbà tí mo sì kọ kinní yìí àwọn kò tí ì lágbára tó báyìí bó tilẹ̀ yẹ kó ti ń ṣẹlẹ̀ bọ̀ kò tí ì lágbára tó báyìí. Mo sọ wípé òṣùpá ò ní òjò wá lójú ayé labá ìtànṣán òun ìràwọ̀ ó wà fún dáadáa ni bí àrà bá ń sán bí kò bá sì ṣe àjòjì a ò ní ké gbàǹjarè ohun rere tá a dáyé bá àwa mọ̀ wọ́n gbogbo ohun tó kù díẹ̀ káàtó lọ́wọ́ ọmọ aráyé làwa ò lè sọ. Láyé ogun Àgbẹ̀kọ̀yà tí gbogbo ará ilé ń sá fún ará oko gbogbo rẹ̀ pátá la gbọ́ bá ò tilẹ̀ tí ì dáyé ìṣòro gbéwurí dágbére kò tán nílẹ̀ ìbẹ̀rù gbọ́mọgbọ́mọ tún wọlé bí ìgbà awó bá wọ ìgbàlẹ̀ láìkànkùn gbogbo abiyamọ dẹni tí ń wọmọ káàkiri gbogbo abiyamọ tún dẹni tí ń wọmọ mọ́yà káàkiri èyí tí ó ṣe é gbé pọ̀n á gbé pọ̀n èyí tí ò ṣe é gbé pọ̀n á tilẹ̀kùn mọ́ lórí daindain èyí arílàáwí èyí tó ń bọ̀ òfu wá lára pínrín gbọ́mọgbọ́mọ di gbénigbé ni tèwe tàgbà di òròmọdìyẹ níwájú àṣà ẹ̀dẹ̀ ẹgbẹ́ mélòó la fẹ́ kà nínú ohun tójú ti rí ọjọ́ burúkú lọ́jọ́ àwọn agbébọn tí a kò mọ̀ tí wọ́n kó àwọn ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ tí wọ́n kó wọn lọ síbi tí a kò lè sọ ibi wọ́n dorí kọ ẹnìkan ò mọ̀ ohun tí wọ́n dojú kọ ẹnìkan ò lè sọ àkàìníye òbí ló sọ ọmọ nù lọ́jọ́ kan oṣù lọ́dún kan tí kò jìnnà níjọ́ àgùdà kan ṣàgbákò ìkọlù àwọn ẹni à ń wí ta ló dán irú èyí wò nígbè tí ọmọ aráyé ń ké kiri ará ìlú ń ṣèbéèrè àwọn oníròyìn pé àwọn tí ó gbébọn yìí lórúkọ Gẹ̀ẹ́sì àwọn èmi tí mo jẹ́ aláròfọ̀ mo tú èdè Gẹ̀ẹ́sì ọ̀hún sí wẹ́wẹ́ mo ní àwọn agbébọn tí a kò mọ̀ àwọn unknown gunmen. Ìdílé tó sọkún nígbà náà abiyamọ tó ṣọ̀fọ̀ ò ṣeé kà ẹ̀jẹ̀ tó sàn níjọ́ àgùdà lọ́jọ́ náà bí mo bá sọ ohun tójú rí àbí mo bá sọ ohun tójú mi ò rí kì í ṣe ti ẹgbẹ́ ti káfárì tó sàn lọ́jọ́ tí Jésù kú kì í ṣàwàdà ìlú ò fararọ mọ́ ìgbàlà là ń kéde ṣùgbọ́n kò sí àlàáfíà nígboro láti kájẹ́. Ó ti dá ohun tẹ́ ka yìí ó ní ṣe pẹ̀lú ohun gbogbo tí à ń dojúkọ yóò pé láìpẹ́ la àwọn tó ń pè náà no government àbí àwọn agbébọn wọ̀nyí náà lọ sáwọn ìjọ káàkiri tó ti kọ́lọ̀ ń kó wa yọ ní ìyẹn lápá bẹ̀ ṣé tó lè fún wa náà léwì ká jẹ yẹn ká tó sọ pé bí ẹ tó dọjọ́ mi ìyẹn lórí ètò yìí. Ó ṣèyí fún mi lèmi ń jẹ́ aláròfọ̀ tó gbajúgbajà ọmọ wọn nílùú Ògbómọ̀ṣọ́ ajílété ọmọ ìyá oníbàtà lódò ọba mo ní kẹ́ ẹ fetí lẹ́kọ̀ọ́ kẹ́ ẹ máa gbọ́ mi ní pérégedé èdè Yorùbá wuyì àṣà Yorùbá ò ẹ jẹ́ á gbé e lárugẹ ká má ṣe fọwọ́ rọ́ èdè Yorùbá sẹ́yìn gbogbo ọmọ Yorùbá ò ẹ máa fetí lẹ́kọ̀ọ́ kẹ́ ẹ máa gbọ́ mi ní pérégedé wọ́n ti kí wa káàsán nílẹ̀ aláwọ̀ dúdú káwọn òyìnbó aláwọ̀ funfun tó máa bá fẹ́fẹ́ wálẹ̀ bàbá tó bí wa lọ́mọ ọmọ Yorùbá ni wá èdè Yorùbá gbayì àṣà Yorùbá gbayì aṣọ wa dára adùn wò adùn rí a ní gbajúmọ̀ láwùjọ tèwe tàgbà wa ló dùn wò láwùjọ wa ẹ yé fọwọ́ rọ́ èdè Yorùbá sẹ́yìn. Ẹ ṣeun olúwa ọ̀gbẹ́ni Adémọ́lá olúwa ṣe fún mi inú wa dùn pé àpèyìn pé ẹ sì wá èmi nígbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá bọ́ fọ́nrán ìpàdé eléyìí bí a ká tó pè ní ohun ojúrí special torí pé mo nígbàgbọ́ kó máa kọ́ àwọn ẹ̀kọ́ ìyẹn lóríṣiríṣi ìyẹn nínú ẹ̀ àwọn ìkànnì ayélujára yín àwọn orúkọ wo lè jẹ́ ń bẹ àwọn ilé ìfẹ́ wò pé ó jẹ́ ká lọ wá ìyẹn bí àwọn ìgbà àkọ́kọ́ ilé tó máa rí yín àbí tó máa gbọ́ ohùn yín àwọn kílùkọ àwọn ìkànnì ayélujára táwọn èèyàn lè wá yín sí tọ́yìn lọ wá. lórí Instagram ó ṣe ìfún mi lórí TikTok ó ṣe ìfún mi Twitter ó ṣe ìfún mi Facebook Ọlámídé Adémọ́lá ó ṣe ìfún mi. bó dẹ́ tí orúkọ ṣe ìyá àwọn òbí ló fún yín ni. orúkọ mi náà ni Olúwa ló ṣe ìfún mi. ṣùgbọ́n torí pé ó gùn láti dùn pé káwọn èèyàn sáré máa mọ̀ pé ó ṣe ìfún mi ó ṣe ìfún mi ó ṣe ìfún mi mo á mú ó tó bẹ̀rẹ̀ rẹ̀ ó sì ṣe ìfún mi parí ẹ̀. ẹ ṣe mú yẹn ṣe wá múrùkọ lọ́wọ́ kúdùn torí mo rí Adémọ́lá ìbáyìí ọ̀dà automatically gan-an ọmọ ọba ní nìyẹn ilé ẹba ilé ìdílé ọba lẹ ti wá nìyẹn ẹ ṣe wá mú ṣe ìfún mi ẹ ní ọ̀kúnkúndùn orúkọ tó dùn náà ni o olúwa ṣe ìfún mi. àwọn tá a bá jẹ́ àwa tá à ń gbóhùnsáfẹ́fẹ́ tá à ń ṣe nǹkan tí mò ń ṣe lórí ẹ̀fẹ́ a máa ń ní identity a máa ń ní tó máa ń pè ní stage name
torí náà stage name tèmi nù ó ṣeé ṣe fún mi láti sọ pé mo fúnra mi lórúkọ kan tó jinlẹ̀ nípa tí mo ṣe ṣùgbọ́n mo máa ń rò pé ẹ jẹ́ kí n fúnra mi lórúkọ tán sọ mí kíkan pálárò díẹ̀ tí máa sọra mi lórúkọ bóyá mo sọra mi ní ọlọ́gbọ́n tí nǹkan tí mo ṣe ò bá mọ́gbọ́n wá orúkọ mi ò rò mí ṣùgbọ́n ó dùn mọ́ mi ó sì máa tẹ́ mi lọ́rùn ó máa wù mí káwọn èèyàn rí tí mo ṣe tó bá wù wọ́n kán fún mi lórúkọ lẹ́yìn tí mo bá ti fúnra mi lórúkọ tórúkọ yẹn bá sà ti jẹ mọ́ tí mo ń ṣe. ẹ lè ṣètò náà lédè Gẹ̀ẹ́sì. bẹ́ẹ̀ni ẹ mọ̀ pé ẹ̀ ń ṣe MC lókè tó bẹ́ẹ̀ kí èèyàn darí ayẹyẹ wọ́n lè rí corporate. mo máa ń ṣe púpọ̀ lára àwọn tó mo rí pé Yorùbá yẹn dùn mọ́ yẹn ó dùn mọ́ yẹn dáadáa. tí mo bá wá darí ètò kí n jọ kí n bá wọn fi èdè Gẹ̀ẹ́sì torí àwọn àlejò wọn tó ń bọ̀ láti mo máa ń fi sí mo máa ń kó switch Yorùbá tí mo ṣe kì í ṣe pé bóyá mi ò ní mọ̀ nípa ẹ̀kọ́ èdè Gẹ̀ẹ́sì mo ṣe ẹ̀kọ́ èdè Yorùbá tí mo ṣe ní fásitì ìpínlẹ̀ Èkìtì Linguistics and Nigerian Languages ni. So ẹ wá mú Yorùbá sí major. Yorùbá gangan ni mo ṣe ní major. ṣùgbọ́n bọ́ọ̀rù àwọn courses látọ̀dọ̀ wọn náà láti ṣe papọ̀. ẹ ṣeun ọ̀gbẹ́ni ó ṣe ìfún mi tí a pè yín tẹ́ ẹ sì jẹ́ wa mo nígbàgbọ́ pé táwa tó padà pè yín a lè sọ kankan lè tó wáyé káwọ pé ẹ ká tó ṣe bẹ́ẹ̀ nìkan lóyún lọ́gbẹ̀ẹ́ mo nígbàgbọ́ pé ẹ máa wá ẹ ṣeun. Ohun Ojúrí pẹ̀lú MC Churchy K